ìjọba ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ ṣe yìí kọ́lọ̀ fi ràn wọ́n lọ́rùn. Gbogbo àwọn ọmọ Yorùbá tí àbá ti gba PVC ẹja lọ gbà ẹ dákun ẹ wọlá Ọlọ́run owó tèmi ẹ bá mi dìbò fún wọn lẹ́lẹ́ẹ̀kejì torí pé àǹfààní tí mo rí láti wá bí lénìí ọlá Ọlọ́run ọlá àwọn náà ni bí ọba sí Ọlọ́run àti wọn ó ṣe ṣe kí ilé bá tiẹ̀ wá bí màá yọ wọlé ni ọ̀pọ̀lọpọ̀ ní fojú kàn mí bí mo ṣe máa ń yọ wá dàn bàbá mi lóhun lóhùn màá yọ wá àwa ọmọ ọjọ́ kiri inú igbó ìjà yóò nínú ìjà dáadáa ṣùgbọ́n ẹjẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ká dúpẹ́ fún pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́jọ́ kẹ́mi gbọ́dọ̀gbọ̀n. lẹ́yìn náà bàbá mi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa gómìnà Kogi State bàbá wa Òdòdó because àwọn náà fi àyè gbà mí láti wá. bẹ́ẹ̀ gbogbo ibi tí ààbò Kogi State délé ní ọlọ́ọ̀lọ́ ọ̀la wọn náà ni látúpẹ́ lọ́wọ́ gidigidi gan. wọ́n bá etí ikú sí nígbà tí ó kàn wọ́n òróró lè fún wọn gbé wọn ò lè débi tí wọ́n wà torí security ti ń tẹ̀lé wọn pọ̀ ṣùgbọ́n ká dúpẹ́ pé wọ́n ti ẹ̀ lísè inú wọn ò dùn sí gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa nílùú Kogi pátápátá ọlọ́wọ́n jẹ́ kí wọ́n láṣeyọrí wọn ò ní ṣàṣetì láṣẹ Ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ fún wọn dáadáa. lẹ́yìn náà mo kí àwọn kábíyèsí wa gbogbo kábíyèsí aládé ní ìpínlẹ̀ Kogi kábíyèsí mo dúpẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn ìdọ̀bálẹ̀ ni à ń kí ọba pàápàá jùlọ bàbá wa olórí wa pátápátá ọba ró ti ìlú Kàbà ẹgbẹ́ mo ṣe Kàbà ọba ró ti ìlú Kàbà mo ṣe Kàbà ṣe kábíyèsí ẹ ṣe kábíyèsí ẹ̀kọ́ ilẹ̀ dáadáa. mo wá fi bàbá mi Olújùmọ mo fi kí gbogbo àwọn ọba tí ó kù ní ìjókòó Ọlọ́run bá ṣe kábíyèsí fún wọn náà Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn á rí i pé ìlú Kogi ò ní bàjẹ́ ogun ajínigbé ò ní borí wa ìlú Kogi ò bá bàjẹ́ ìlú Kàbà tó kú pátápátá ò ní dàrú àwa láborí àwọn ọ̀tá wa á tiẹ̀ ti borí wọn torí nígbà tí Ọlọ́run ti lè fi ọgbọ́n sí gómìnà wa lórí pé ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ lébọ̀ọ́ ọdún gbogbo àwọn security officer wa sójà ní DSS ọlọ́pàá civil defence wọ́n ń gbìyànjú kan so àwọn bàbá rẹ̀ ní àgbájọ wọn la fi ń sọ̀yà gbogbo àwọn ọdẹ ìbílẹ̀ wa náà try ká tọrọ ìmọ̀ bí àwọn alálùfáà àtàwọn pásọ̀ ṣe máa ń sọ torí ìbílẹ̀ lè ní ká tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn tó ti gbógun yẹn lọ gbogbo àwọn tó kù wà ní gbógun lọ. àṣẹ wà. ohun tí mo wá síbí ni pé láti wá fi ọwọ́ kún àwọn security wa tí wọ́n ti ń ṣe wàhálà yẹn. gbogbo àwọn sójà ní DSS ní civil defence ní àtàwọn fìjìláńtì ìbílẹ̀ gbogbo àwọn ọdẹ pápátá àjọ ọdún yẹn ẹ̀rí pé igbó ṣẹ́gun lájọ ọdún mo wá bí láti wá fi ọwọ́ kún wọn lọ́wọ́ ni. àwọn bàbá mi ní àwọn fẹ́ mi láti wá fi ọwọ́ kún wọn kájọ ṣe kájọ wọnú igbó ti àwọn kọ̀rọ̀rọ̀ sí èèyàn tí wọ́n ń dà wá láàmú. ẹ̀dẹ̀mọ̀ yìí pé tí a bá sọ yìí pé atógún atóga atókèrè kan atógbangba sùn lọ́yẹ́ tí a bá tí ì dánra wò èmi máa ń sọ fáwọn tí mo sọ yìí pé ẹnu nìkò ń lò máa ní Ọlọ́run ó da ẹ̀mí àti ẹ̀kọ́ yíjọ́ kan ó rí pé ní ọ̀sẹ̀ nu. ọ̀rẹ́ mi kò fẹ́ ń bí Pàdágẹ́rí ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ ni ó ti pẹ́ gan Panorama Pàdágẹ́rí ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni alásìkà rẹ̀ ó wà bí òun àti current ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni wọ́n ó ti pẹ́ gan látìgbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́ láti ọjọ́ rẹ̀ nígbà tí wàhálà kan ní ìlú wọn ní Kàrẹ́ láàrin bàbá wa Ọwọ́alé àti màmá ni mo wádùn yẹn ń gbà yẹn òun mọ̀ mí díẹ̀ ó mọ̀ mí díẹ̀ so mo wá mú kí Ọlọ́run bẹ gbogbo àwa ọ̀dọ́ ẹni ká fọwọ́sowọ́pọ̀ ṣe mọ̀ wípé àwọn bàbá wa ní olè òní ìdàgbà wọ́n mọ̀ sí lójú fìrí
ẹ dákun bó ọ̀wá tá a jẹ́ ọmọ Yorùbá àbí ẹnìbọ̀dì tí ìbàjẹ́ tó wà nílùú tí ọ̀n fọwọ́ sọ̀pọ́tì àwọn bòròdó tó ń dín ẹ̀gbẹ́ tẹ̀ ń gba owó ìparun lẹ̀ ń gbà. ẹ mọ̀ pé àwọn bàbá wa ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ń tó lóhun. nígbà tá a bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ara wa nù pápá ń sìn lájọ gbé bọ́ọ̀lù lẹ̀ torí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá la fẹ́ jọ gbá àti aláfọwọ́gbá. ẹni tí ẹ̀ ń gba owó òde lọ́wọ́ àwọn bòròdó tí ń dín ẹ̀gbẹ́ tí ń jẹ́ àwọn bàbá mi àtàwọn bọ́dà mi pé àtàwọn mọ́ mi tí wọ́n jọ ń lo oko ẹ lọ sọ fún wọn pé ìkómọta adájọ́ sí ni. gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ ń gbòòrò tí wọ́n ń ṣiṣẹ́ wọn kò sí tó kàn wá. Fúlàní tí ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ tí ò jalè tí ò díyàn gbé kò kàn wá pẹ̀lú ẹ̀. ààbò àwọn bàbá wa ni wọ́n wà. ṣùgbọ́n gbogbo Fúlàní tí ò níṣẹ́ kankan mọ́ tó jẹ́ pé owó ìparun owó òfò lẹ́yìn fẹ́ mọ́ gbà. owó táwọn bàbá wa dákúdákú mú òtútù mú òjò tí wọ́n á kún nǹkan jọ ẹni kan mọ̀ kó wá ìyẹlẹ̀ ìfẹ́ mọ̀ gbà. ọmọ tí ó ní ìyá ọ̀nà ò ní sùn ni. òun náà ní fi ojú ba ọrùn. bóyá à ń dánú ni bóyá à ń lérí ni bàbá wa jọ bọ́ sínú pápá àjọ dára o àjọ ọmọ tó ń ṣẹlẹ̀. ohun tí a ní ìlọ́wọ́ gọ́ọ̀nà wa ní Kogi bàbá wa Ògòdó ni kí wọ́n sọ pé ẹ̀yin ọmọ mi tẹ́ẹ̀tì ẹ̀ ń dánú tẹ́ẹ̀ lérí bẹ́ẹ̀ ń fi àhálẹ̀ gàrà yìí ẹ bọ́ nù pápá pẹ̀lú àwọn òkòrò tí ń dín ẹ̀gbẹ́. tí bàbá bá tún sáì tẹ́lẹ̀ sí i mọ̀lẹ́mọ̀ pé bàbá sáì torí pé ọmọ bàbá ní gómìnà. bíbélì ni ọmọ bàbá ní èmi ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù torí pé bàbá mi ni ó nílẹ̀ ló sì ní gbogbo nǹkan ọkàn mi balẹ̀ láti ṣe ohun gbogbo. àwọn bàbá mi ni wọ́n nílẹ̀ okun gómìnà wa Òdòdó lókun ó sì lóun ọ̀fẹ́ kẹ́ wọn dí àwọn tí wọ́n dìbò fóun gbé. Pẹ̀sẹ̀ Bọ́lá Ahmed Tinubu ní àwọn tóun ṣe pírẹ́sídẹ̀ntì lé lórílẹ̀ èdè gbé. Ó sì ti bá gbogbo gómìnà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ lọ wá àwọn ọ̀dọ́ àtàwọn security men kẹfọwọ́ kúnra yín lọ́wọ́. Àwa ọ̀dọ́ tá a mọ̀nà ìlú, àwa la máa lédè sí àwọn security men pé ẹ̀ka lọ báyìí, ẹ̀jẹ̀ ká rìn báyìí. Nínú pápá ń bí ni wọ́n wà kì í sí inú òdòdó. Ẹ̀jẹ̀ ká jọ wọ pápá mọ̀lẹ́mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run àlàáfíà ọ̀dọ́gba láìpẹ́ yìí. Okùn nígbà tí gbogbo àwọn tí wọ́n ń wá àwọn àjòjì tó láwọn fẹ́ ba ìpínlẹ̀ Kogi jẹ́ ọlọ́wọ́ balẹ̀ àtọ̀nà wọn jẹ́. gbogbo ẹni yóò tí ì bá jẹ́ ọkùnrin obìnrin tí ń ṣe agbódegbà báwọn tí ń dín ẹ̀gbẹ́ ọ̀run ó fi wọ́n hàn. àwọn alálẹ̀ ó fi wọ́n hàn. àwọn alálẹ̀ ó tú àṣírí wọn. àwọn olóore àbọ̀rí àṣírí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ibi ó sì tú. àlùbáríkà àwọn bàbá tó dókòó ń bí àlùbáríkà àwọn tó lọ kúlẹ̀ ẹ lọ́wọ́ ojú bàbá wa yìí nígbà tí wọ́n bá lo bí 140 years sínú ayé kábíyèsí àwọn kábíyèsí tó dókòó yìí wọ́n wà máa fi pètè. ó nígbà kan tí àwọn ajínigbé òjò agbádùn náà lò ó gómìnà tí ń bẹ lókè yìí ńgbà náà Òdòdó lórúkọ ẹ̀. ó wá ní kẹ́ńtẹ́ ọmọ mi kan kó kún àwọn security náà àtàwọn ọdẹ àtàwọn fìgìláńtẹ́ lọ́wọ́ orúkọ ọmọ náà nígbà náà ó kúdà. ó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ ọmọ náà ní Sunday Igboho. láìpẹ́ láì jìnnà gbogbo wọn mọ̀ dúpẹ́ fọlọ́run a mọ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa a sì mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa torí pé gómìnà yẹn ń gbìyànjú ìgbìyànjú tó lágbára ni wọ́n gbà ó fi ọlọ́run tó lè rí èmi búra mi ti pọ̀ látàlẹ́ àná tí mo ti dé lórí sí kọ́ńsì pẹ̀lú àwọn bàbá wa pé gbogbo gbèsè tó ń gbé yẹn àwọn fọwọ́ sí àlàáfíà wà àlàáfíà làwọn náà tẹ̀lé lọ́wọ́ sẹ́wọ̀n pé irú gómìnà bẹ́ẹ̀ lẹ́ka mọ gbàdúrà ọmọ wà nípò yàtọ̀ fún àwọn gómìnà tó yẹ pé àwọn ọmọ mú sápò ara wọn wọn bá di pé ọ̀kan wọn ọlọ́run jẹ́ mi gómìnà wa yìí ẹ sàmì abẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọn ní ẹ sàmì dáadáa àwọn ni wọ́n jẹ́ kí n wá kí àtàwọn bàbá mi náà jẹ́ n wá abẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ní ẹ fẹ́ kí n mọ̀ ń pín lọ́wọ́ ọlọ́run ìjọba bàjẹ́ fún yín ẹ níbi ẹrù èrè ẹ sì ní dẹrù ajínigbé wọn ò ní dá àwọn ọmọ yín gbé àwọn ọmọ tí ní ọ̀dọ̀ba àwọn ọmọ yóò di gọ́ọ̀nà ẹ̀yin náà ní kúkú òjijì ẹ̀ dìyà gómìnà ẹ̀ dìyà sẹ́nítọ̀ ẹ̀ dìyà pírẹsidẹ́ǹt ní ìpínlẹ̀ Ògùn ìyá yẹn gómìnà ń bẹ ààyè pírẹsidẹ́ǹt ń bẹ àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kórè ayé lọ́wọ́ yóò rí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ èmi ọmọ yín Sunday Igboho mo ti wà pẹ̀lú yín báyìí mo dẹ̀ ń fi ń da yín lójú pé iṣẹ́ ti parí pẹ̀lú àwọn bàbá mi tó kó pẹ̀lú gọ́ọ̀nà
pẹ̀lú ògbọ́nọ́ àjọmọ orí bó bá ṣe ń lọ torí pé gbogbo àwọn tí ọlọ́run bá fún wa tá a rí mú àwọn ọmọ lọ ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ wọ́n fi gba ọrọ̀ ọwọ́ wọ́n mọ̀ ṣàlàyé fún àwọn bàbá ẹ̀ṣẹ̀ mi lọ́bẹ̀. Yes.